ṣe ló gá mi lọ́rùn tó ń fọwọ́ fa gbogbo ibi ìtàn mi nìyẹn pé kó ṣáà fọ́ọ̀sì nígbà tó fọ́ọ̀sì mo bẹ̀rẹ̀ sí ní ké nígbà tó ṣe nǹkan tó ó máa ṣe ṣàfi tán tipátipá bá bá mi nílò pọ̀. ìgbà tó ṣe nǹkan tó. ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lẹ́ni alhamdulilayi voice mi ó tún clear ju tàná lọ ṣùgbọ́n ó kù fídíò kan tẹ́ ẹ bá mi wò pẹ̀lú voice yẹn fídíò méjì ni mo ṣe ní àná yẹn so mi ò tí release ọyọ kan màá ṣe release ẹ because ó jọmọ́ bí alẹ́ rẹ bẹni tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ tó ń pàdé mi lélẹ́yìí mo ní thank you so much for joining me ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà thank you mo dúpẹ́ kó tó di pé màá máa tẹ̀síwájú lórí title tẹ́rì lórí àkọlé tẹ́rì mo fẹ́ yànnàná kinní kan tó jẹ́ wípé ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ń wò mí wàá fi understand pé kí ni Hajia yìí lè ṣe ń bí báyìí nítorí èèyàn kan ó fún mi ní kọ́mẹ̀ntì kan tí mi ò like at all tó jẹ́ pé òun ló mú frowny face yìí wá mo kọ́kọ́ fẹ́ wave ẹ̀ aside mo ní ara mi ní wave ẹ̀ kí ló dé tó difficult fún yín despite bí mo ṣe máa ń sọ ní everyday pé teaching mi is for lọ́kọ-láya mi ò bá ẹ̀yin excuse me wí tí mo bá sọ pé ẹ̀yin excuse me mi pé ẹ̀yin tẹ́ ẹ̀ tí lọ́kọ tẹ́ ẹ̀ tí láya mo ní àwọn èèyàn àwọn tó rí wọn pé tí wọn ò lọ́kọ tí wọn ò ní aya tí wọ́n tẹ̀lé mi tí wọ́n mú dání tí wọ́n fi mú lò lọ́jọ́ ọ̀la àmọ́ ìwọ bàbá ńlá kò mọ̀nà fìkì nìyẹn màá sì pé orúkọ fèkì tó kọ ó difficult fún yín láti understand pé nǹkan tí mo yí herbal practitioner practices mi tí mò ń ṣe ní real life òun ni mò ń teach ní àlefa lórí lọ́kọ-láya lórí fídíò yìí ẹ bá mi gbọ́rọ̀ ní ẹnu èèyàn tí ó ṣẹlẹ̀ sí a married woman ó ní kò ń double up hustle fún ẹ̀yin tí ẹ sọ pé kí ló ń jẹ́ hustle ó ti ń ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ ó wá ní kò ní iṣẹ́ kan sí so that kí owó lè máa wọlé wá dáadáa ó wá jẹ́ iṣẹ́ filling station ló ń ṣe ó tún wá fẹ́ ṣe míì so that tó bá ti kúrò bíbí ó tún bọ́ sílì ló bá sọ pé ó bá lọ bá wọn fún interview èèyàn tó wá ní ilé iṣẹ́ yẹn ó wá tún invite ẹ síbi òmíì bí òun wá rò pé bí interview ni ó wá discover pé ẹni yẹn wá bá ní àjọṣepọ̀ wípé túláàsì ó wá ní àjọṣepọ̀ tán pẹ̀lú túláàsì ló wá ní ó wá bẹ́ẹ̀ kó jọ kó má bínú kinní kan ó ṣàbẹ́ ṣá ló ṣàwá sọ fóbìnrin yẹn pé òun máa fún ní 100,000 ó ní immediately ó dẹ̀ send 100,000 so òun dẹ̀ confirm 100,000 ó ní òun I don't know ẹ máa gbọ́ story náà ǹjẹ́ ó make sense. mo wá iṣẹ́ ni ìyẹn ní ilé epo AP tó wà ní Ìjàyè. ilé epo AP tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta mo ní jẹ́ kí n dé ọ̀dọ̀ yín pé ẹnu nípọn ni àmọ́ tí ń gbọ́ pọn báwo ni ọ̀rọ̀ yẹn ṣe lọ màmí. kókó dà fún yẹn ṣe o mo kúkú lọ síbẹ̀ pé mo wá iṣẹ́ ni ìyẹn ní ilé epo AP tó wà ní Ìjàyè. ilé epo AP tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta ìgbà tí mo lọ mo application letter lọ mo bá supervisor yẹn sọ fún mi pé ọkùnrin ló nídìí ibi iṣẹ́ epo náà mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí àwọn ọmọ mi bóyá jẹ́ pé iṣẹ́ ọjọ́ méjì la máa ń ṣe tá a máa ní ọ̀fọ̀ ọjọ́ kan ṣùgbọ́n iṣẹ́ one day off mo fẹ́ ṣe mo fi wá iṣẹ́ lọ síbẹ̀ ìgbà tí mo wá sọ fún supervisor pé iṣẹ́ tó yẹ mo ṣe wọ uniform mi wá kó má dá pé mo bù wá kan síbi iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ ni mo ṣe wọ uniform. ẹ ti ṣiṣẹ́ ní epo kan tẹ́lẹ̀ kẹ́ tó lọ síbẹ̀ pẹ́pẹ́ wáṣẹ́ lọ́bù mí. mo ṣe wọ uniform mi lọ ìgbà tó wá yá ni supervisor wá sọ pé ẹni tó jábùrò ọ̀gá gangan pòun nìyẹn pé kí n bá lọ pé ti bá lọ confuse ẹ pé ó possible kò gbà mí mọ́ iná ọkùnrin tó fẹ́ gbàtọ̀ níyàn mẹ́ta lókù tó wọ́n fẹ́ gbà wọ́n á lọ bá wọn ìgbà tí wọ́n lọ bá wá ní báwa la ṣe lè ra múná èyí ní ìjọ́jọ́ àkọ́kọ́ tí mò ń ṣiṣẹ́ ìjọ́ Monday ló máa jẹ́jọ́ kejì ní pé ìjọ́ Tuesday ní off mi tó bá di ìjọ́ Tuesday yẹn ìjọ́ Tuesday kẹ̀dẹ̀rẹ̀ ọmọ mi ṣèṣe kan ní apá mo wá mú lọ sí ibi tó ti máa bá ṣe apá ẹ̀ bí mo ṣe wá mú lọ tó ti máa mú yẹn dé ní ọkọ̀ bí aago 10 mo wá pé ọ̀pọ̀ ẹ má bí n bá ti pè látàárọ̀ ọkọ̀ báyìí báyìí ló ṣẹlẹ̀ sí ọmọ mi mo ṣe ń délé léyìí o bó ṣe ní kí wọ́n á bò wò ní iléeṣẹ́ àwo. ẹ̀dùn ẹ wá dé iléeṣẹ́ àwo kí ló ṣẹlẹ̀ mọ́. ìgbà tí wọ́n á dé iléeṣẹ́ àwo tó mo jọ́ nìkan tó yẹ pé mi kì í jáde mi ìmọ̀bi kankan. ìgbà tí mo dé iléeṣẹ́ àwo mo ní láti pọ̀ pé mo ti wà ní iléeṣẹ́ àwo ó ní gbé fóònù fọlọ́kadà kan. ìgbà tí mo gbé fóònù fọlọ́kadà mi mọ̀ nǹkan tó wà tó ọlọ́kadà jọ sọ mo ní láti máa bèèrè lọ́wọ́ ọlọ́kadà pẹ́ jọ ẹni tí ẹ bá sọ̀rọ̀ iṣẹ́ mi ní dáadáa torí iléeṣẹ́ AP ní Ìjàyè ni mo wá wọn lọ tí mo mú application letter ló pé mo fẹ́ ṣiṣẹ́ ẹ̀jọ̀ ṣé iléeṣẹ́ AP wà ní ibi tẹ́ ìgbé mi náà ló ní rárá pé ilé ẹni yẹn ní pé bóyá ó ní meeting tó fẹ́ ṣe
pẹ̀lú mi ló ṣe ní kí n wá mo ní ó dáa kó sí wàhálà o bó dẹ̀ ṣe gbé mi lọ síbẹ̀ mí ìdẹ́ lówó ọkọ̀ ibẹ̀ lára tí fún tó yẹ kí n ti padà bọ̀ kò sí ọkọ̀ tó lè bá mi padà torí mi mọ̀ pé ọlọ́kadà kan tún máa gbé mi. ìrọ̀ ni pé owó tẹ́ mú lọ bẹ̀ lọ́jọ́ owó tó máa gbé níbẹ̀ gẹ́gẹ́ pé bóyá tá a bá sọ̀rọ̀ tán á gbé mi lọ sí ibi iṣẹ́ yẹn pé kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kí n dẹ̀ sọ pé màá bẹ̀rẹ̀ ní ìjọba ìní mo lérò bí mo ṣe débẹ̀ báyìí ló bá dẹ̀ ní kí n wọlé n bá jókòó gẹ́gẹ́ bí pé mi láti ìjà yìí tẹ́ ti mú application letter ọgbẹ́ni délé ṣáàwó. ìgbà tí mo dẹ̀ débẹ̀ gẹ́gẹ́ bíi pé ọkọ mi ò gba gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ ń pè nǹkan bẹ́ẹ̀ yẹn ni ó ṣàjókòó sí lẹ́gbẹ̀ẹ́ náà sà nípa ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá wá sí ọ̀dọ̀ yín ní kíní kan ló bá ní kí n ṣe sùúrù òun máa pe supervisor ní ìsinsìnyí pé ó máa pe nọ́mbà mi pé màá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la múnà ẹ ṣe òun dúpẹ́ kíní kan farabọ́dẹ̀ yẹn jókòó sí ló ń fọwọ́ pamọ́ sà mí ìsìn ní gbogbo ìlànà irú eléyìí o mi ì múra gbogbo nǹkan báyìí wá ìjọ tó lọ iṣẹ́ ni mo bá sí ìbàyọ̀ ọmọ mi kẹ̀lé tí mo ṣe lọ́ ṣápá mi nífẹ̀ẹ́ kí n pẹ́ sí ọ̀dọ̀ yìí kí n tó padà lónìí ẹ̀ kí ní kan bá wọn ń ṣe báyìí bí ọmọdé múnà ọ̀rọ̀ ọmọdé kọ́ lélẹ́yìí mo understand ẹ jẹ́ kó di ọjọ́ mi ní ìfúnra gbogbo nǹkan báyìí wá bó ṣe dé pé ṣe ló gá mi lọ́rùn tó ń fọwọ́ fa gbogbo ibi ìtàn mi nìyẹn epo ṣáà fọ́ọ̀sì nígbà tó fọ́ọ̀sì mo bẹ̀rẹ̀ sí ní ké nígbà tó ṣe nǹkan tó máa ṣe tán ó ṣàfi tipátipá bá ń lò pọ̀ ìgbà tó ṣe nǹkan tó máa ṣe tán tó fọ́ọ̀sì mi tán. ilé yẹn ṣé kò sí àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jọ ń gbé ilé fúláàtì ni ilé fúláàtì ni òun nìkan ló wà nílé òun nìkan kò sẹ́ni kankan mi kò sẹ́ni tí ní ọ̀nà lè ṣe àwò yẹn ìgbà tó wá ṣe tán tó rí mo ṣe ẹ má bínú ma ẹjọ ọlọ́kadà tó gbé yín òun yí padà ní àbúṣe dúró síta ó lọ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe gbé ló fún lówó mi ìmọ̀ ìtọ́jọ fúnra wọn òun ló fún ọlọ́kadà tó gbé yín débẹ̀ lówó ìgbà tí ó wá ṣe tán tó rí mo ṣe ń sunkún ló wá ń pẹ̀tì pé kémi ìjọ kí n má sunkún wípé nǹkan ẹ̀pù tóun fẹ́ ṣe fún mi wọ́n máa pè sí iṣẹ́ lọ́la bọ̀ ẹ̀pù tèmi lè tóun lè ṣe fún mi nísinsìnyí òun fẹ́ tẹ 100,000 fún mi kí bá má sunkún kémi gba fóònù ẹ̀ náà kì í ṣe inú dídùn mo fi gbà because kò sẹ́ni tó mọ̀ ìgbà tí mo lé kó má lọ pa mí síbẹ̀ pé bóyá ó dùn mí mo gba fóònù ẹ̀ mo tà pa nọ́mbà mi síbẹ̀ ó dẹ̀ tẹ 100,000 lójú mi mo fojú ara mi rí bá ó ní kóun tẹ píìnì. ó ṣe tán ok ẹ má bínú ma ìgbà tí ó ṣe tán tó ó wá ní kóun fún yín lówó owó gbà má bínú. àti owó tí mo wá tẹ́pì tó fi 100,000 ẹ̀wọ̀n tó wà náà fẹ́ tẹ́pì ni mo dẹ̀ ní kó sọ mí lẹ́ni kó gbé wá kí n wò gbà tó ṣe ìgbà tí máa délé tí mo ní kí n yẹ pos tí mo fi ń ṣiṣẹ́ wò kí n wòye tó ṣe síbẹ̀ ló bá jẹ́ 10 naira. 10 naira lójú. ni mo bá ń bẹ̀ orúkọ ẹ̀ dẹ́rùn síbẹ̀ rí gèdè orúkọ ẹ̀ ó wà ń bẹ̀. orúkọ ẹ̀ wà náà bó ṣe 10 naira yẹn àtìgbà mo ti wá ń pè ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pè látọ̀sẹ̀ tó máa tó aago 4 ó bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ pé tèmi náà lòun ṣe kí n má ì tí pò ń báyìí dìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pè ìdílé ṣú tó gbé kọ́ mọ̀ mo ṣe wà lọ rìpọ́ọ̀tù ẹ̀ nígbà tẹ délé ẹ lọ rìpọ́ọ̀tù ẹ. mo ṣe lọ rìpọ́ọ̀tù àwọn ọlọ́pàá wa ní ká lọ sí bàrà torí ọlọ́pàá yẹn mo mọ̀ rí ni ó ní ká lọ sí bàrà ìgbà táwa dé bàrà ní ọlọ́pàá wa ní ọ̀rọ̀ yẹn tó wọ́n máa jẹ́ ilẹ̀ ni ọkọ mi gbọ́dọ̀ mọ̀ sí ọkọ mi dẹ̀ jẹ́ nìkan tó yẹ kó trust mi kò fi nǹkan bẹ́ẹ̀ yẹn kò rí lọ́wọ́ mi tí má dẹ̀ sọ ọkàn. ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ǹjẹ́ ó lè jẹ́ pé 100,000 ni wọ́n fún arábìnrin yìí ǹjẹ́ ó máa jáde wá ìgbà tí gbogbo ẹ̀ bàjẹ́ tán tó rí pé ara wọn ò fẹ́ yá òun ló voice out 10 naira wọ́n fi ṣáájò ẹ wà lẹ́sìn sí ẹlẹ́ẹ̀kejì ó wá ṣẹlẹ̀ sí police officer ní ó porúkọ arákùnrin yẹn ó ní ó doyún mọ́ nínú fún 4 years ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu police officer as at the time tó kọ́kọ́ ṣe fídíò yìí ó ti ṣe díẹ̀ o as at the time tí mo wá fi wá rí fídíò yìí náà ní àná mo tún wá gbọ́ pé obìnrin yìí ò tí ì bímọ pé oyún yẹn ṣì wà nú ẹ̀ ó dẹ̀ ń ké fatafata ó ń porúkọ èèyàn ẹ ní sùúrù ẹgbọ́rọ̀ náà ẹgbórúkọ èèyàn tó ń dá ó ṣeé ṣe kẹ́yìn náà mọ orúkọ èèyàn tó kẹ́ mọ̀ èèyàn náà physically ó lè jẹ́ bọ́dà ẹ ló ń dorúkọ ẹ̀ kẹ́ tètè pe àkíyèsí bọ́dà yín pé tó wọ́n wá wọn ní station. ẹgbẹ́ tàbí bí bá ṣe rí lórí TikTok because mi ò ṣe live báyìí ẹjọ́ tó yẹ náà mo wá fún assistance lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ìyá lọ́kàn ló jẹ mí mi ò dẹ̀fẹ́ kó jẹ mí pé mo fẹ́ kí wá fún assistance because mo ti dákẹ́ tí omi ò dẹ̀ lè dákẹ́ kú òun làwọn èèyàn fi advice mi pé kí n jáde mi ìmọ̀ bóyá omi tó fi dá iṣẹ́ ọlọ́pàá ni bóyá pèdè ló pọ̀ I don't really know láti bí 5 years ago ni mo ti sick sílé ó dẹ̀ rẹ̀ mí gidi gan máa kan tí wọ́n bí friend ó take advantage of me mo wà nínú oyún bí mo ṣe wà yìí àtìgbà tí mo ti sọ fún pé mo lóyún ó bá fún mi lówó ọjọ́ 50 ọjọ́ 40 but to my surprise oyún yìí ó ń grow for me ìrọmọ bíi going to 4 years now gbogbo ibi tí mo dẹ̀ ń dé wọ́n ní aláàjì yìí ló wà níbẹ̀ pé tí mi bá pariwo síta fún ọ̀bẹ kó tú mi sílẹ̀ láti bí 4 years ago mo ti wà nínú oyún tí mo ń gbé oyún kiri mi ì lè lọ síbi iṣẹ́ mọ́ fọ́ra mi ò yá rárá ó ní oṣù àsìkò sí ọgbọ̀gbọ̀ ọmọ Nàìjíríà báyọ̀ sọ ọlọ́pàá tó wà ní police baraki gbogbo òun ni mò ń gbé ibẹ̀ yẹn fọ́ọ̀nù bẹ́ẹ̀ ti já lẹ́nu jọ́ mẹ́ta ìtorí pé
òjò rọ̀ ó fà 20 years mo ti wà bẹ̀ fọ́ọ̀nù bẹ́ẹ̀ ti já pẹ̀lú òjò èmi àtàwọn ọmọ fífi sílẹ̀ tí tún mother of 3 aláàjì ní pé kémi lọ kí lọ mú ọlọ́pàá mi wá wípé gbogbo ọlọ́pàá Nàìjíríà abẹ́ ẹsẹ̀ òun ló wà. To my surprise ibi tí a ti sọ̀rọ̀ lọ́wọ́ tí mo wà lórí ìdúró àwọn ọlọ́pàá dẹ̀ driving àwọn 4 ló ṣẹ̀ wà nínú mọ́tò mo ti ọkọ̀ wò pé bóyá kí n lọ bá wọn fi ṣàlàyé fún wọn pé bàbá ìbáyìí ló ṣẹlẹ̀ sí mi bọ̀ṣẹ́ lọ́bọ̀ lájì sọ̀rọ̀ ìgbà tó yálà lájì pé máníjà wọn pé kọ́ fún wọn ní 50,000 ẹjọ́ torí Ọlọ́run mi ìmẹ́ni tí mo máa lọ bá olóyè kí n kọ́ wọn side life mo wà nínú oyún pé ọdún 2 mọ́ mi lára ó wá pe ọmọ mi dọ́tà mi wọ́n ní kó mú ọkọ wálé ọmọ yẹn mú ọkọ wálé mo dẹ̀ grant ẹ̀ mo ṣàdúrà fún wọn after tí oyún pé ọdún 4 òun lọmọ mi bímọ wọ́n ti ẹ̀ṣẹ̀ wá lọ gbé ẹnìkan jáde tí mo bí first born mi fún ọmọ tó ti pé 30 years tó ti ṣe tán ní university wọ́n ní kí yẹn wá bá mi kó wá bẹ̀bẹ̀ kóun fẹ́ wá parí ìjà pẹ̀lú mi pẹ̀lú oyún ọdún 4 lára I don't know what tèmi ìmọ̀pá tí mo lè ṣe olóyè kì í jáde wá báyìí ẹjọ́ mo ní ìdìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní lóòótọ́ ọlọ́pàá ni mí ṣùgbọ́n mi fẹ́ kọ́ wájú fọwọ́ lágbá mi lójú olóyè kì í jáde wá báyìí ẹjọ́ torí Ọlọ́run mo ní ìdí assistant mo ní ìdí support financially ibi tí mo gbé wà pa àìsàn ṣe mí bí ìmẹ́ tí mo fẹ́ lọ bá mo ti pariwo mi ò rí help from anywhere olóyè kì í go outside life alájí ní gbogbo kọ́ńtì yìí kò sẹ́ni tí ò mọ̀ wọ́n tó kọ́ kí nǹkan tí wọ́n bá ṣe tì ilẹ̀ ló máa gbé ṣùgbọ́n mo mọ̀ pé aláàánú ṣì wà ní Nàìjíríà olóyè kì í jáde wá báyìí kí tó kọ́ mi suicide ẹ ṣe. ẹ̀yin tèmi welcome back ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn èyí tẹ gbogbo àwọn orúkọ ọkùnrin tí wọ́n dà ǹjẹ́ èwo ló mọ̀ nínú wọn èwo ni wọ́n mọ̀ nínú wọn wọ́n pe alákọ̀ọ́kọ́ wọ́n ló ṣe ògùn ni ó ṣe rituals ògùn ájú owó wọ́n pe lẹ́ẹ̀kejì náà ló doyún mọ́ nínú wọ́n ló ṣe ritual ní ògùn owó wọ́n ní àwọn tó ti ní relationship pẹ̀lú in the past wọ́n ní gbogbo wọn ti kú pé kó mọ́ pa òun talẹ̀ mọ̀ nínú àwọn méjèèjì sister mi police officer ẹ̀yin single mommy àti ìwọ married woman tó fẹ́ double up tó fẹ́ fi style bá ọkùnrin lò kò wá fún ẹ lówó tán ó wá kígbe ẹ̀ síta èwo lọ́gbọ́n ẹ̀yin married woman tẹ́ fẹ́ double up be careful àwọn tó ń lo èèyàn ló pọ̀ jù nísìnyí ò ní everybody àwọn tó ń lo èèyàn ló pọ̀ nísìnyí àwọn tó ń lo èèyàn ìwọ single mommy náà nítorí pé ò lọ́kọ ńlé o feel pé you can do anything anyhow and chop life anyhow àwọn tó ń lo èèyàn ló pọ̀ nísìnyí àwọn tó ń lo èèyàn ó bẹ́tà kẹ́ ẹ tẹjú mọ́ṣẹ́ kẹ́ ẹ gbaṣẹ́ kẹ́ ẹ múṣẹ́ yín ní òkúkúdùn iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ tó bá ti ń gbàdúrà tó dẹ̀ ń wà consistent pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo ẹ̀ the sky is your limit Ọlọ́run bẹ fèrè sí wàá ti mọ rí tajé ṣe gbogbo àwọn tó bá ti fún yín ní appointment níbi tí ò yẹ ẹ má lọ àwọn tó lóyàn ló pọ̀ jù nísìnyí ẹ má lọ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o tó bá. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹnìgbẹ́ ìjọba ti ń gbọ́ mi mú ìdí ìlọsílóyún ọmọ mọ̀jídì olóyè lẹ́kọ̀ọ́ tó paradà tó di Alhaji Ibrahim Kasuma lásìkò ìrìn àná wọn ló ní fídíò yìí o Joshua gbàgbé ilé ẹ̀ tó 3 story tó wà lẹ́kọ̀ọ́ ẹjọ́ torí Ọlọ́run oyún tẹ̀dé mọ́ mi nínú same thing mà ló wà látijọ́ yìí oyún ọdún 4 ẹjọ́ ẹ tú mi sílẹ̀ o tẹ́bí bá pààyàn kò pèèyàn lè wọ́n ṣíwò wọ́n ìfẹ́ wúrọ́ dúdú bọ́fà o ẹjọ́ torí Ọlọ́run àwọn tẹ́jọ́ lọ náwó níwájú eléré àwọn ní kẹgbẹ́ kẹ lọ fi rìn ní ìwọ̀sùn ẹ̀fà tẹ bá fẹ́ rìn ní o mo wá lọ́sàn-án yìí sí filling station yìí orí ìdúró ni mo wà òyì gbé mi ṣubú wọ́n dẹ̀ pé station wọ́n gbé mi lọ sí Owutu police station Owutu police station DPO jẹ́ kí wọlé o bọ̀dá Sunday ló wá attend sí mi after ti Sunday Ọláníyàn attend sí mi Alhaji fún wọn ní 300,000 pé kí wọ́n wá fún mi kí n lọ fi tọ́jú ara mi later tí wọ́n kó 300,000 yìí fún mi ni mo rí Alhaji tó wọnú ọ́fíìsì DPO òun àti Sunday èmi dẹ̀ jókòó síta wọ́n wà ń bẹ̀ pẹ̀lú DPO wọ́n sọ̀rọ̀ mo wá wọlé lọ bá wọn pé DPO but I'm a policewoman why will you allow only civilian to enter what about me what have I done don't be annoyed mo wá dá 300,000 wọn padà fún wọn pé mi ò kí ń ṣe lébi o téèyàn méjì bá ní ìṣù tó bá wá sí station àwọn méjèèjì ló yẹ kán rí DPO kí ló tẹ́lẹ̀ pé ẹ fi èmi ọlọ́pàá tó jẹ́ ti yín síta ẹ wá pe má lọ pé kó wọnú ọ́fíìsì pẹ̀lú bọ̀dá Sunday ẹ̀dẹ̀jọ wà ń bẹ̀ ẹ kó 300,000 lé mi lọ́wọ́ pé kémi máa lọ kí n lọ fi tọ́jú ara mi with annoyed mo dá 300,000 yìí padà fún yín mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí o kán má fi àyè jẹ mí gbé o mi mọ̀ pé ọ̀fẹ́ǹsì ní kéèyàn tún ṣọlọ́pàá ní Nàìjíríà o
àǹtí Ṣẹ̀rí woman ASP Ṣẹ̀rífátù Àlàbí ẹjọ́ ń bọ̀ làǹtí Ṣẹ̀rí wà báyìí. Ṣẹ̀rífátù Àlàbí ó ti kú August 2020 làǹtí Ṣẹ̀rí ti kú o. Ẹjọ́ láàrin èmi àti yín àǹtí Ṣẹ̀rí láti ìgbà tó ti kú ṣé wọ́n ti dọ́dọ̀ Ọlọ́run? Agbede méjì lọ́wọ́ àwòtẹ́ ló fi wọ́n ṣiṣẹ́ ajé. Same thing Ẹ̀bùn James highway patrol àǹtí Ẹ̀bùn kú December 6 2021. Ẹjọ́ ṣán ti débi tán lọ capital NO ẹ lọ́ fi wọ́n ṣe ìránṣẹ́ ajé. Ẹjọ́ ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pa Ṣẹ̀rí o, ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pa Ẹ̀bùn o, ẹ fi oyún inú mi sílẹ̀ o. Ibrahim Kashimu Ọlásùnkànmí ọmọ Malo ó bímọ ọdẹ níyàwó débi bá pààyàn ó máa ń ṣíkòkò ẹ̀ lò ṣíkòkò ẹ kó lọ fún wọn rìn ní ìwọ̀ tó ẹ̀fà tó bá fẹ́ rìn ní o. Àìfẹ́ ewúrẹ́ dúdú kan fá o, àròní òwálé ó ń kò yóò sinmi ogun o. Tó o bá tú mi sílẹ̀ kó kú 2 hours kúrò lórí ilẹ̀ alàyè màá ránṣẹ́ sílẹ̀ fún ẹ o. Ọmọkọ́mọ tó bá bí láti lineage ẹ ìnira máa bá wọn ni o láti ìran kìíní dé ìran kẹta.